Hi everyone, welcome to my channel. Mo kí gbogbo ẹ̀yin olùwòran orílẹ̀-èdè Nàìjíríà pé ẹ kú dédé ìwòyí o. Èmi ní Ọlọ́sànyìn tó wà ní agbègbè Gbọ́nyìn Local Government ní Èkìtì State, Àgbàdo Èkìtì ní Gbọ́nyìn Local Government. Ọlálòsì Ajáwéṣọlá, Chief Àgẹ́. Wọ́n dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé àwọn eléyìí tí a ti ṣe àwọn olóòtú wọ́n ti ṣe àwọn kan sẹ́yìn tó jẹ́ pé a dẹ̀ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Wọ́n rí àwọn kan sọ pé kò sí ọ̀sanyìn, ìṣẹ̀ṣe àbáláyé ó wà tó jẹ́ pé àwọn baba ńlá wa ló fi lé wa lọ́wọ́. Baba ńlá wa náà ni àwọn Ọ̀bọ̀dàbọ̀ Ògùn, Òjòṣú Ọ̀rúnlẹ̀rọ̀, Ajíkọ́mọlédè Ògùn. Tẹ bá wo eléyìí tí àwọn olóòtú ti ṣe tí ẹ̀yin náà gbọ́ ń pa ẹ̀ ti rí mọ̀ pé bó ṣe ń lọ. So a dẹ̀ fẹ́ fi yé yín dájúdájú pé ìṣẹ̀ṣe ó wà dáadáa tipẹ́tipẹ́ láyé wá tí àwọn baba ńlá wa tó ṣe ní àbáláyé. Ibẹ̀ ni ìṣẹ̀ṣe, ibẹ̀ ni ọ̀pẹ̀lẹ̀ Ọ̀rúnmìlà, ibẹ̀ ló ti dìde. Bára Àgbọnmùrègún, ibẹ̀ ló ti dìde. Títí lọ sí àwọn Ọ̀ṣun tó ń pè lọ́ṣun, Iyemọ̀ṣun, Ìyábòkúnbọ̀sà. So gbogbo àwọn kinní wọ̀nyẹn ló lé ẹ̀ka tí Ọ̀sanyìn dẹ̀ mọ̀ dáadáa. Dájúdájú mo fẹ́ fi yé ẹ̀yin olùwòran, ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ mi. Lágbára Ọlọ́run, etí tẹ́ fi ń gbọ́ mi kò ní di o. Làákàyè tẹ́ dẹ̀ fi ń bá mi bọ̀ kò ní sọnù. Lágbára òtítọ́ ọmọ Oòduà. So àdúrà gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi tẹ́ ń wo àwòrán mi báyìí. Àdúrà gbogbo á dẹ̀ máa gbà. So èmi fẹ́ ṣe àwọn àlàyé kan lérí ọlà. Ní ìgbà àbáláyé, wọ́n sọ tí wọ́n bá fẹ́ ṣe èsì kan nílùú, wọ́n lè sọ pé tẹ́lẹ̀ pé ni wọ́n lò yàn tàbí wọ́n ṣe ìgbà láyé kò rí bẹ́ẹ̀ mọ́ o láyé àsìkò yìí. Ọlà nípa ti àwọn ọlà ayé òde òní, màlúù tàbí ẹ̀lẹ́lá, wọ́n lè sọ pé màlúù dúdú tàbí funfun pẹ̀nẹ̀pẹ̀nẹ̀ tàbí pupa tí ò lábàrẹ̀ wọ́n tàbí dúdú tí ò lábàrẹ̀ wọ́n, òun ni wọ́n lò fún ọlà láyé òde òní. So lágbára Ọlọ́run, ó dá mi lójú pé kò sí bọ́n ṣe lò ó ní àwọn màlúù yẹn tàbí ẹlẹ́lá tí ọlà yẹn ò bú jáde. Dá èmi lójú. Àwọn kan wà tó jẹ́ pé tí wọ́n rìn tó bá jẹ́ pé ìgbà tí ojú bá bora ni, wọ́n á rìn láti pé ìkan báyìí la nídìí nípa ti ọlà. Tí wọ́n bá béèrè sí ibi tó fẹ́ ṣe, pàápàá àwọn kan wà tó jẹ́ pé tó ń ṣe Kristẹni láyé òde òní tó jẹ́ pé tí wọ́n á fara balẹ̀, wọ́n á wá rí àwa ìṣẹ̀ṣe láti pé kí ìjọ òun lè máa kún. So kó lè máa kún. A lè ní gbogbo ìyẹn ò nira. Àwọn yẹn míì á wà ta ni ò ní ìdí òṣólẹ̀. Bá bá ṣe lo ṣólẹ̀ yẹn, tá bá lo ṣólẹ̀ yẹn fún wọn, màlúù tá bá lò ó lè jẹ́ orí ẹ̀, odidi orí ẹ̀ láàrí mọ́lẹ̀. Tó bá ti ké ní orúkọ Jésù tó bá ti jọ rẹ̀ mọ́lẹ̀, bí ẹ̀dín kíní yẹn bá ti pọ̀ tó, jó tayọ̀ ni wọ́n ṣèdè orí mi. Lùkímùlù kan ni a máa jó wọn a máa mọ̀ tó bá ti ń lùlù yẹn lágbára
ọlọ́run tá à ń ké sí tó dá ewé àtegbò, ọlọ́run ọba ló dá ewé àtegbò tá à ń lò nípa ti ìlànà ìṣẹ̀ṣe. Ìlànà tí ìṣẹ̀ṣe tá à dẹ̀ ń lò yìí, ewé àtegbò náà ni ọlọ́run ló dá, ṣùgbọ́n tí ó wá yàtọ̀, ó yàtọ̀ bóníkálukú ṣe mọ̀ ọ́ pè, bóníkálukú ṣe mọ̀ ọ́ já. So àwa dẹ̀ ń lò ní tiwa fún àlàáfíà láti fi tú iṣẹ́ ọlọ́run ṣe. Àwọn míín wà tó ń lo tiwọn sí èbùrú, tí wọ́n lè ti lọ gbà á ní ọ̀nà tí ò yẹ kó gbé gbà, kò ní bá wọn mu. Ó lè yíwọ́ fún, ṣùgbọ́n tí tó bá lò ó nílànà òtítọ́ lọ́la yẹn, ó dá èmi lójú dáadáa. Àṣírí ni, àṣírí ayé ni, kò sí bó ṣe lè ṣe tí ọba lò ó máa dá ẹni tọ̀ lóhùn. Dá èmi lójú dáadáa pẹ̀lú ìṣẹ̀ṣe, pẹ̀lú ọ̀sán yìí tá à ń lò. Dá èmi lójú pé kò sí bá a ṣe pé ó máa dá wa lóhùn. Ewé yẹn máa dáhùn, oògùn yẹn dẹ̀ máa jẹ́. Àwọn kan sọ pé kò sóògùn, oògùn wà o, ìṣẹ̀ṣe àbáláyé wà níbi tá a bá ti júbà àwọn tó fi lé wa lọ́wọ́. Àwọn dáadẹ́ ń júbà ní àwọn bàbá ńlá wa. Àwọn bàbá ńlá wa náà ni ọ̀bọ̀dàbọ̀ ògùn, òjòṣó ọ̀run lẹ̀rọ̀, ajíkọ́mọlédò ògùn. Omi lọ́lọ́run fi ṣe àkọ́kọ́ tó dá àwa ènìyàn. Nígbà tí omi ipasẹ̀ ẹ̀gbin òun náà la gbà wálé ayé, ọlọ́run dẹ̀ yà á sí mímọ́. Ṣebí àyà mi á wà ta ní pé a ní òun bẹ ojú ọlọ́run. Ìwọ̀nba ìṣẹ̀ṣe tí ọlọ́run fi tiwa sí tá à ń lò, kì í ṣe pé a fi bà iṣẹ́ ọlọ́run jẹ́. Ewé àtegbò náà ni. Tá a bá ti lọ ja tá a dárúkọ pé ìwọ ọlọ́run, ọmọ rẹ nǹkan báyìí ló jẹ́ níyà. Ewé yìí ìwọ ló dá. Eléyìí tó o bá gbà láàyè kò lè dúró ìsẹ́kọ̀ndì lórí ilẹ̀ alààyè. Àgbẹ̀ tewétewé, àgbẹ̀ tegbòtegbò ni. So dábàá dẹ̀ ti júbà bí àwọn baba ńlá wa ṣe fi lé wa lọ́wọ́, ó máa rí bẹ́ẹ̀. Ọlọ́run á dẹ̀ sáyẹ̀nsì, á finú ṣe oyún, á fèyìn gbọ́mọ pọ̀n gẹ́gẹ́ bí a ṣe bá lọ́wọ́ àwọn baba ńlá wa. So ó dá èmi lójú. So bí ó ṣe lọ nìyẹn. Tẹ́ bá wo inú ikọ̀ tí fídíò tí olóòtú tó ti ṣe, rí ń bẹ̀ bí a ṣe sọ, bí a ṣe ṣe. So èmi dájúdájú àwọn tó ń sọ pé kò sí ìṣẹ̀ṣe, kò sí babaláwo, kò sí nǹkan kan, dájúdájú èmi fi dá yín lójú, ẹ̀yin olùgbọ́ mi, ẹ̀yin olùwòran mi, pé babaláwo wà o. Babaláwo wà o, ó wà dáadáa. Tó bá ní pé tí wọ́n ṣe oògùn owó, kò sí kankan, òṣólẹ̀ ni. Pàápàá àwọn kìrìsìtẹ́nì máa ṣe òṣólẹ̀ dáadáa. Òṣólẹ̀ mo sọ lẹ́ẹ̀kan yẹn pé wọ́n lo màlúù, wọ́n lo ẹlẹ́lá, wọ́n lo màlúù tó jẹ́ pé wọ́n fi ń ṣe ìrànlọ́wọ́, kì í ṣe pé wọ́n fẹ́ fi ba ìjọ jẹ́. Ìjọ yẹn á kún, òkìkí á kàn. Bẹ́ẹ̀ ni, ó dá èmi lójú dáadáa gẹ́gẹ́ bí àwọn baba ńlá wa ṣe fi lé wa lọ́wọ́. Èmi fi eléyìí dá yín lójú pé àwọn tó sọ pé kò sóògùn, kò sí babaláwo. Babaláwo wà tó jẹ́ òtítọ́. Tó bá jọmọ, tó bá fẹ́ kọ́ ìṣẹ̀ṣe, wàá farabalẹ̀ kọ́, wàá lè fojú sí dáadáa, wàá lè ní ìmọ̀ rẹ̀. Ìgbà tó bá lọ pàdé ẹlẹgbẹ́ rẹ̀, wàá lè sọ pé báyìí lè ewé yìí ṣe jẹ́, báyìí lè ewé yìí ṣe jẹ́, báyìí lè ewé yìí ṣe jẹ́. Tó o bá lò ó, tó bá tẹ̀sí ẹ̀ wò, a ní bàbá lóòótọ́ ni, àríkàdìdì ni. A sọ pé bó ṣe sọ bẹ́ẹ̀ náà lórí bẹ́ẹ̀. Pàápàá àwọn ọmọ ayé òde òní, wọn ò farabalẹ̀ mọ́. Òun náà fi ń sọ pé irọ́ ti pọ̀ ju òtítọ́ mọ́ lọ lórílẹ̀-èdè Nàìjíríà báyìí. So àwọn kan wọ́n wà, kìrìsìtẹ́nì gan, pásítọ̀ míì wà tó bá jẹ́ pé ó kọ́ṣẹ́ àti súnmọ́ Ọlọ́run dáadáa tí ò ní farabalẹ̀, tó jẹ́ pé oríṣiríṣi láwà ń ta. Bẹ́ẹ̀ náà lẹ àwọn ọmọ kéékèèké ayé òde òní tó bá farabalẹ̀ láti lè sọ pé yes, ìṣẹ̀ṣe yìí lòun fẹ́ ṣe. Tó bá lè farabalẹ̀, àá lè rèrè ńbẹ̀, àá fi lé lọ́wọ́ pé gbà ìṣẹ̀ṣe yìí àbọ̀bá ni tó bá ti lò ó,
tá a bá ti fún táwọn tó ń lò ó bẹ́ẹ̀ náà la ṣe rí a lè lò ó bí àwọn àgbà baba ńlá wa ayé àtijọ́ bọ́n ṣe ń lò ó bọ́n ṣe ń lò tó rí bẹ́ẹ̀ kì í ṣe pé wọ́n lò ó sí ti ìlànà tí ò bá yóò do ni mo ìlànà tí ojú kíkán òun lóríṣiríṣi wà ní wọ́n rí pásọ̀ náà ni pé 419 wọ́n rí babaláwo tá à ní pé 419 wọ́n ní wòlíì wọ́n ní 419 oríṣiríṣi ẹ̀ka ti yà lóde ayé òde òní ọlọ́run kó là wá so èmi fi dá yín lójú o pé ìṣẹ̀ṣe yìí òun náà sì ni ìṣẹ̀ṣe ò parẹ́ níbi tó ti wà tó bá débẹ̀ ọmọ tí ò bá dóko kan rí á ní kò sóko bóko bàbá ètò òun èmi Chief Ọlálùsì Olúṣẹ́gun Ahmed ó fi dá yín lójú pé dájúdájú ìṣẹ̀ṣe wà o ìṣẹ̀ṣe ò parẹ́ o ìṣẹ̀ṣe ò parẹ́ o Ọ̀rúnmìlà wà níbi tí Ọ̀rúnmìlà wà Ọ̀ṣọ́yìn wà níbi tí Ọ̀ṣọ́yìn wà Ọ̀ṣun ó wà níbi tí Ọ̀ṣun wà tó jẹ́ pé tí ò sí kò ṣeé fọwọ́ rọ́tì lẹ́ni tó bá súnmọ́ dáadáa tó bá mọ̀ ọ́ lò tó bá dẹ̀ mọ̀ ọ́ sìn so èmi fi dá yín lójú o bí ìyẹn ṣe rí nìyẹn.